Alájírè Adélakùn mẹ́rin o Ọláwálé Kẹ́hìndé ńlẹ́ ń pẹ̀lẹ́ o Àgbàkìnrè òun ni mò ń kí o olórí rẹ̀ rìn sọ pé kí n má kì í yọ o. Ibi ó bá tọ́ sí là á tọ́ sí ẹni tí kíkí yẹ ló yá kí lóbi jẹ́ ẹ máa rí mi tí mo fi ń kí ẹni tí kíkí tọ́ sí. Àlájì Adélakùn Ọláwálé Kẹ́hìndé ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ olóríire tó ní gbogbo March 15 lọ́dọọdún máa ní aláyé ire bàbá dáadáa tó ń ṣe tó dáa tí ń fẹ́ kí tẹlẹlẹ́ni ó dáa. Ìdààmú kéré tóbi kò ní wọlé tọ̀ ọ́ ní pasán láyé wọ́n rán mi ní olóríire Àlájì Adélakùn Adéjọkẹ́ ìyálóde ti Katampe district Buhari làbújá màlóní kí n máa kí ọ Àlájì gbogbo àgbórákò ológbó àrùn àdàgbàyọmọ ní tó ṣe àgbò ewu ní tọrẹ àkànnàmàgbò èépọdún jẹ ọdọọdún ló máa wà bí ẹwà. Ẹ wo ṣé ẹ̀mẹ́ni tí ń ṣọjọ́ ìbí lónìí ni Àgbàkin ti Katampe district ní Buhari làbújá màlèmí kúkú ń kí adé orí ọ̀kìn kì í ṣe tẹyẹkẹyẹ òjèrè bẹ́ẹ̀ rí wọn ẹ fún wọn lọ́wọ́ wọn. Àlájì ẹ ò ní báláyé fọwọ́ tì ẹ ò ní sánná ní ayé iṣu ọmọ ajiná fún yín jẹ ẹ ò ní bá wọn wọ àkísà kẹ́yìn aṣọ lẹ́yìn ọjọ́ bí yín gbogbo ohun tẹ́ ẹ bá dáwọ́lé lá máa yọrí sí rere ẹ máa ṣàmì àdúrà. Ìbàdàn yá o nítorí Zainabu ọmọ rẹ pàtàkì ní mo ṣe fẹ́ máa kì ọ́ délédélé ẹ̀yin lọ́mọ Olúyọ̀lé ọmọ àjòrò sùn Ìbàdàn ní tìtọ̀ yọ níran ní lọ sógun ìjà gbòòrò níjà gbogbo táwọn Ìbàdàn ẹ̀yin agbọ́ṣẹ́ṣẹ́ má ṣàṣẹ tún dé ẹ̀yin agbọ́yàyà máma yà òkè gbólútú igbó tá a ti bá sábà rí igbó ṣúrú ni bàbá yìí ti ń bológun ológun ò ní kéré ọ̀sábàrí náà ò ní kọjá lọ́jọ́ tó bá dijọ́ ọjà ẹ̀rọ ní ìsàsábà rí ọjọ́ tó bá dẹjọ́ ààrẹ ẹ̀rọ ní ìsólógun Ìbàdàn lójó ìlú Àjàyí ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá olódò ògbó kẹ̀ríkẹ̀rí lójú ogun ọwọ́ kẹ́ńbẹ̀rẹ̀ bí ìjà Àgbàlá Ògúnmọ́lá jí tó kókó ó sáré Àgbàlá Ògúnmọ́lá jókòó bàbá lò ní ìlọ ẹ̀yin lọmọ ló gbìmọ̀ lé ṣọbọ́yọ̀ ké ọmọ ní kémi òjò tó ya ẹ má ṣe gbé mi lọ fún ọ̀yàgùn kọ̀yìn mi òjò tó ṣà ẹ má ṣe gbé mi lọ fún ṣàláwẹ̀ ṣé bí kémi ìwádìí ké àmúṣẹ ìyẹn ọmọ ẹnikẹ́ ẹ̀yin gẹ́gẹ́ èégún di mẹ́fà ló gbìn ilé èmi níṣe tóbìnrin ò máa wo pàká ló di mẹ́fà nígbàlẹ̀ èmi níṣe tóbìnrin ò máa wo ẹ̀kú ló ṣe mẹ́fà mo lò kó gbẹ́ wàṣọ egungun bó ṣe lu ká mi lára bí ajere ẹ̀yìn kùlé ògbín ní ìgbàlẹ̀ ó ti gbòòrò ṣẹ̀ ó ti gbàlẹ̀ ṣẹ̀ èégún tó bá ti gbòòrò ṣẹ̀ aṣọ rẹ̀ àjẹkù gangan èyí tó bá ti gbàlẹ̀ ṣẹ̀ ajẹ́kì kí aṣọ ògbìn ará ògbójú wọn kì í fọkọ́ kọlẹ̀ nígbàlẹ̀ béèyàn bá fọkọ́ kọlẹ̀ nígbàlẹ̀ ó kúkú ṣá bàbá tó bí lọ́kọ́ ni mo lẹ́mi ò ní fọkọ́ kọ bàbá mi ẹ̀ṣà lólógbé mo lẹ́yìn òyà tún ké sí èèyàn yẹn wáyé kó máa lárùn tẹ̀ lára ìjà gbòòrò níjà gbogbo táwọn Ìbàdàn lẹ́mọ̀ ẹ̀mọ̀ láìpò ọmọ àjẹ̀gbín yó ọmọ àjẹ̀gbín fi kára ń fọ́rí mú ìyálóde Àlájì Adélakùn Adéjọkẹ́ mo ti jíṣẹ́ tó rán mi o ó ní kí n máa sọ fún gbogbo èèyàn wípé gbogbo March 15 lọ́dọọdún lọ́jọ́ bíi Àlájì Adélakùn Ọláwálé Kẹ́hìndé Àgbàkin gbogbo ti Katampe district Buhari làbújá àṣọdúnmọ́dún rẹ̀ àṣèyíṣe púpọ̀ rẹpẹtẹ o bí wọ́n bá wá bí wípé ta ló kọrin yìí sí ilé tí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lè ní kúkú ti wá ọmọ Ìwòpín Àjídàgbọ̀n lè ní Ìdòwú ọmọ Ògúnbàjò.